mi pọ̀ sí o. ọlá mi pọ̀ sí o. ọlá mi pọ̀ sí. ọlá mi pọ̀ sí o. aláṣọ àti ọlọ́mọ. ọlá mi pọ̀ sí o. àní aláṣọ pẹ̀lú ọlọ́mọ. ọlá mi pọ̀ sí o. àwọn méjèèjì ni wọ́n jọ ń jiyàn. ọlá mi pọ̀ sí o. aláṣọ ní òun làgbà ọlọ́mọ. ọlá mi pọ̀ sí o. ọlọ́mọ ní òun làgbà aláṣọ. ọlá mi pọ̀ sí o. aṣọ àyà ọmọ ò lè ya ọmọ ò lè ya. ọlá mi pọ̀ sí o. yé ọ̀rẹ́. ọ̀rẹ́ máa má kánjú. má gbọ́ ọ̀rẹ́. ọ̀rẹ́ máa má kánjú. yé àkọsílẹ̀. kò lè kà sí. wọ́n ní àkọsílẹ̀. ọ̀rẹ́ kò lè kà sí. òun àwa gbélé ayé ṣe. kò lè yẹ o. ọlọ́run tó dá wa. ọlá mi pọ̀ sí o. ọlá mi pọ̀ sí o. ọlá mi pọ̀ sí. ọlá mi pọ̀ sí o. aláṣọ àti ọlọ́mọ. ọlá mi pọ̀ sí o. àní aláṣọ pẹ̀lú ọlọ́mọ. ọlá mi pọ̀ sí o. àwọn méjèèjì ni wọ́n jọ ń jiyàn. ọlá mi pọ̀ sí o. aláṣọ ní òun làgbà ọlọ́mọ. ọlá mi pọ̀ sí o. ọlọ́mọ ní òun làgbà aláṣọ. ọlá mi pọ̀ sí o. aṣọ àyà ọmọ ò lè ya ọmọ ò lè ya. ọlá mi pọ̀ sí o. yé ọ̀rẹ́. ọ̀rẹ́ máa má kánjú. má gbọ́ ọ̀rẹ́. ọ̀rẹ́ máa má kánjú. yé àkọsílẹ̀. kò lè kà sí. wọ́n ní àkọsílẹ̀. ọ̀rẹ́ kò lè kà sí. òun àwa gbélé ayé ṣe. kò lè yẹ o. ọlọ́run tó dá wa. Tọ́lá ṣe. Yẹn. Mo máa ti fẹ́ parí assignment ẹ̀. Ní ẹjẹ́ kì í mú sí. Kò sí. Thank you. Kò sí. Ọ̀rẹ́ mi, mo máa tún ti gbéṣẹ́ mi dé. Èwo la tún rí gbọ́? Ìjọ mo fẹ́ pa àwọn pẹ́rẹ́ǹtì mi ni. Ẹ pè wọ́n. Kí ni tèmi? Ó ò dẹ̀ jọ. Kí wọ́n sọ ẹran mìíràn kíkan kan pa ni. Every time ló máa ń yá fún láti fi pa àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀. Kí ló dé? Ṣùgbọ́n náà mọ̀ pé kò sówó lọ́wọ́ mi ni. Ọjọ́ wo la fọ́jú ẹ̀ ríran rí? Mo sì fún ẹ lówó níjẹta. Kí ló fi ṣe? Màá ṣáà jẹun. Ó ò dẹ̀ jọ ọ̀rẹ́ mi. Ṣáà gbà. Mi mọ́wọ́ ẹ̀ bá mi ṣe. Ó yá gbà kò fi. Brasolo, ẹ ti lọlé. Ilé ti yá nìyẹn. Àánú ti ṣetán church mo ti ṣetán. Wàá wò pé bóyá ẹ lè gbé mi dójú ọ̀nà. Èmi rò pé bóyá ìjì ń ṣiṣẹ́ nínú ilé olúwa yẹn pẹ́yìn ní gbogbo ilé olúwa ní ìwọ́ wà ní kíá ẹ̀. Bóyá ìjì ń ṣiṣẹ́ nìyẹn. Ẹ fi yẹn lẹ̀. Gbogbo àwa tí ilé olúwa wà ní kíá ẹ̀ pọ̀. Ìbọn ọ̀dọ́ wa lẹ́ máa gbà. Bẹ́ẹ̀ni, ẹ gbé mi dójú ọ̀nà ẹjọ́. Ẹ ló madam.
alàgbà. ẹ ló mọ̀dá. pásítọ̀ ní kí n sọ fún mi pé kẹ́ ẹ dúró pé workers meeting wà. èmi náà rán ẹ sí bẹ́ẹ̀ àbúrò solo. ẹ̀yin ni wọ́n ní kí n sọ fún sà. ni pásítọ̀ ní kó sọ pé workers meeting wà. wo kémi gan kí n bá má work ni mo ṣe fẹ́ try láti bá wọn dé ìyànà ilé mi kò sówó ọkọ̀ lọ́wọ́ mi ẹni tó fẹ́ gbé mi délé rè wọ́n mọ̀ pé mi ò ń ṣọ̀lẹ́ ní ṣọ́ọ̀ṣì sọ fún pásítọ̀ pé mo ti lọ lé. pásítọ̀ ní kí n sọ fún yín pé ẹ̀yin lẹ máa darí meeting ni sà. Elijah yes sir. ṣé mi ni mo pa Jésù. no sir. ẹbí kì í ṣe mi sọ fún pásítọ̀ wípé mo ti lọ lé wọ́n mọ̀ pé tó bá tún di Sunday mò ń bọ̀ máa ṣiṣẹ́ kò só wò mọ́tò tó fẹ́ gbé mi ti start. wọ́n ti start. yes sir. madam o. bàbá kánsẹ́lọ̀. àwa nìyẹn. ẹ ti dé. bẹ́ẹ̀ ni. ọjà mélòó leléyìí ọjà mi ò tí ì pé. márùn náà mo bá ń bi tẹ́ ẹni lọ rè kẹrù. márùn bíi ti báwo ọjà mẹ́fà mo ní kẹ́ bá mi kó wà náà. mẹ́fà lẹ́yìn pé àmọ́ ńgbà tí mo débẹ̀ márùn mo bá. bàbá. nígbà tí ìsọmọdé ẹdún ṣé bí o ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí bá yín kó nǹkan márùn tí mo bá ń bẹ̀rẹ̀ ṣé mo fẹ́ gbé ọjà lọ rè ta ni àbí bí. ọ̀tá ajé nìyí bàbá. ọ̀tá ajé báwo ṣé mo fẹ́ lọ rè ta ọjà mo ti rí yín. sùúrù lára yín tipẹ́tipẹ́ mi ìṣẹ̀ṣẹ̀ fura ni. ṣé mo jalè rí mo jí ẹrù yín rí márùn tí mo bá ń bẹ̀rẹ̀ òun mo sì kó yìí. bàbá ṣé mo pé nǹkan tẹ́ ẹ ṣe yìí ó bí mi inú gidigidi gan. inú ṣe máa bí yín gbà tó jẹ́ kọjá. inú mi ló fi bí mi nígbà tí mo sọ fún yín kẹ́ tó lọ pé ọjà mẹ́fà ẹ wá lọ kó márùn wá. àṣé bí iye tí mo bá ń bẹ̀ náà mo rí yìí. ẹ tún bá mi ń jiyàn àbí bàbá. àrùn yìí tí mo rí ni mo rí ìkẹlẹ. bàbá ẹ ń jiyàn. àyè ní èjì ẹ̀ta ẹ̀rí tí mo rí ni mo bá jí. àgbàyà ní bàbá ọ̀tá jẹ́jẹ́ ní bẹ́ẹ̀ kí ló dé gbọ́dọ̀ ẹ fẹ́ mú ọbí ajá ní àdúgbò ni wọ́n kí ló dé kí ló dé kí ọ̀gá mi ni mo. kí ló dé tó láti gbà létí. òun ló dé ẹ̀yìn àwọn yanjú ọ̀rọ̀ lórí ẹrù tí mo bá gbé ni. wọ́n nígbà tó gbọ́ sókè tó gba etí yìí nírú eléyìí. inú ló ń bí jọ má bínú yàtọ̀ sí mo fọlọ́ pé. tó bá gbé ọwọ́ yẹn sókè ó ní gbé sálẹ̀ kò ní wálẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. àníkó jọ jẹ́ ká yanjú ẹ̀. bí ọ̀fẹ́ mẹ́jẹ bínú o ẹ mẹ́jẹ bínú o. nǹkan náà ò gbọdọ̀ bínú. ọ̀dọ̀ bínú kí ni kí ló ń ta kó pè ní sáràtà kí ni nǹkan náà kí ni nǹkan náà ẹ ṣe tó torí ẹ gbáyàn létí ẹjọ́ ẹ̀kọ́ ẹni tí ò ní irú ẹni ò lè mọ yẹ ẹni ò lè mọ yẹ ẹni ó rò pé kọjá bọ́ àbí. tani kò já yanjú ẹ jẹ́ ká yanjú. ẹjọ́ ẹ̀kọ́ ẹni tí ò ní irú ẹni ò lè mọ yẹ ẹni. lórí ọjà ni èmi ò lẹ́kọ̀ọ́ ẹni tí ò ní irú ẹni kò lè mú ẹ fi ọkọ bú mi àbí ẹnu ẹ náà lẹ́yìn náà wà yẹn torí ẹni tí ò bá ti fi irun dúdú ṣiṣẹ́ ó ti di dandan kó fi irun fi ṣiṣẹ́ tó bá dàgbà ẹ rí wọn irú ìròǹborùn. mo ti gbọ́n ẹ wo gbogbo tó bá wù yín ni kẹ́ ẹ ṣe ilé ayé yìí ò le kò burú. pẹ̀díà ilé ayé yìí le kódà ó le ó yí ju awọ lọ. èmi mọ ń tẹ́ ẹrù tẹ́ fi pe irú èdè yẹn. ṣé erí kù ní máa rí báyìí lọ ó sì máa dáa ohun tí mo máa ń sọ fún yín ní gbogbo ìgbà ni ẹ jẹ́ ká fọkàn sọ́dọ̀ Ọlọ́run pé ìgbà yìí máa yí padà bẹ́ẹ̀ ni ẹ jẹ́ á gbàgbọ́ pé ilé ayé yìí ò le. mo ti gbọ́ kò ní lè mọ́ wa láàmú. dọ́nà mo ṣàkíyèsí o ǹjẹ́ ìwọ ti wá jẹun báyìí. oúnjẹ mi ò jẹun gbogbo tó wà nílé náà ni mo fi ilẹ̀ fún yín pé kẹ́ ẹ jẹ àbí ẹ̀yin tẹ́ ti ṣe wàhálà lọ látàárọ̀ ṣé ẹ wà padà wọlé màá wá ní kò sóúnjẹ fún yín. gbogbo oúnjẹ tó wà nílé ló gbé fèmí tí wọ́n ò dẹ̀ jẹun. Àtọ́kẹ́ obìnrin bíi tiẹ̀ ṣọ̀hún mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o ọ̀gá o nígbà gbogbo o kì í ṣe bí ìgbà tó jẹ́ pé ìyàwó ló jẹ́ sí mi ṣé ló máa ń ṣe bí ìyá mi àbí ṣé ìyá kan tó lè nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ kọjá ìfẹ́ irúfẹ́ tó ní sí mi ni kò sí o nífẹ̀ẹ́ mi o Ọlọ́run àfi tí n bá fẹ́ gbẹ̀ṣẹ̀ lókù ni màá sọ pé ìwà Àtọ́kẹ́ ò nífẹ̀ẹ́ mi ó kúkú nífẹ̀ẹ́ mi ṣùgbọ́n lójoojúmọ́ àdúrà tí mò ń bẹ Ọlọ́run ni pé k'Ọlọ́run ṣàánú mi kó ṣe oore ọwọ́ ẹ̀ fún mi kó tètè dá mi lóhùn lásìkò kí n lè san ọjọ́ fún ẹ kí n lè san oore fún ẹ torí obìnrin téèyàn gbọ́dọ̀ gbàgbé òun ni ẹ. ọkọ mi Ọlọ́run máa ṣiṣẹ́ ọwọ́ ẹ̀
èmi mọ̀ pé kò gbàgbé wa mo mọ̀ pé ìgbà yìí máa yí padà mo mọ̀ pé ó máa ṣe fún yín tó bá dẹ̀ ṣe fún yín mo mọ̀ pé ẹ ṣe fún yín mo mọ̀ èmi náà mọ̀ tuntun àbí ṣé kò dà bí mo ṣe nífẹ̀ẹ́ yín ni. ó kúkú dá ó dáa even gan mo ro nǹkan kan sórí bí wọ́n ṣe nífẹ̀ẹ́ mi ọkọ àti ìyàwó tán bá nífẹ̀ẹ́ ra wọn tọkọ yẹn náà dá ìfẹ́ yẹn padà táàrin àwọn méjèèjì sì gúnrégé tí wọ́n á fọkàn kan sọ́dọ̀ Ọlọ́run ó pẹ́ ó yá ọkọ yẹn á ṣàṣeyọrí á dẹ̀ kó ran ìyàwó ẹ̀. èdè tí mo fẹ́ máa gbọ́ lẹ́nu yín gangan ni àṣeyọrí yín gangan lágbára Ọlọ́run lágbára ẹlẹ́dàá mi báyìí ẹ dẹ̀ máa ṣàṣeyọrí mi. ẹ wà ògì tí mo pọ̀lẹ̀ fún yín kọ́ ẹ̀ nínú mi. ẹ kú ògìlẹ̀ fún ta ni. fún yín ni ṣé ẹ̀ lè fi kankan sínú kẹ́ tó jáde láàárọ̀ ni. ìyá pọ̀ sí ìyẹn ni pé wọ́n ṣe lè po ògìlẹ̀ fún mi láàárọ̀ yìí. ṣé mi wà ní fọ́kọ mi lóúnjẹ kó tó jáde ńlẹ̀ yìí. ìyá ṣe o ẹ̀rí kẹ́ ọkọ ìwọ lè po ògìlẹ̀ fún mi ló di òru lèmi pẹ̀lú ìwọ́sùn ni mo fẹ́ rọ́lù ẹ̀ ló kọ́kọ́ mọ́wọ́ mi ló kákó bàbá pọ̀ sí ẹ̀fí mi ńlẹ̀ mo ti ẹ̀rù bóyá ọrùn yọ ẹ lẹ́nu tó fẹ́ ragàmbú ẹ lẹ́lẹ́kejì orí bó tún ṣe pé kí n ṣàfihàn ẹlẹ́ṣà mo wá bọ́ ta ní ìsìn oníwọ̀ gbóúnjẹ ẹlẹ́ gẹ́gẹ́ bí ìkẹ́ ọkọ àbí. bàbá pọ̀ sí i kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ báyìí nígbà tí mi ò ṣe ìyàwó àná ṣé bí mo ṣàlàyé fún yín mo ní mò ń ṣe àdúrà ọlọ́jọ́ méje kan lọ́wọ́. tí wọ́n bá ń ṣe àdúrà ọlọ́jọ́ méje lọ́wọ́ bí tó ti yan àdúrà fún ẹ pé kò ṣe yẹn ṣé wọ́n wí fún ẹ pé bẹ́ẹ̀ bá ti ń ṣe àdúrà ọkọ yín ò gbọ́dọ̀ súnmọ́ yín àbí wọ́n fi kún ọ̀rọ̀ wípé àdúrà tí o sọ fún mi pé o fẹ́ ṣe yìí o ẹ̀ ní lè súnmọ́ mi o bí wọ́n bá ti ẹ̀dẹ̀ ń ṣàdúrà ó póríṣiríṣi ṣebí tó o bá ṣe ìṣínú ẹ̀ tán nírọ̀lẹ́ ó ti padà díyàwó ilé ọkọ ilé ò lè súnmọ́ ẹ mọ́ àbí. ó dẹ̀ má bínú ẹ bá mi fara dà ọjọ́ méje ìgbà mélòó ni ó fi pé. dànsákì ẹ. ẹ má bínú. ẹ ṣe. ẹ wá ń ògì yín. ara mi yà aláàárẹ̀ ló mú ògì èmi ti wà òkè màá bí tí mo ti ń ti nǹkan màá wá nǹkan ra jẹ búrẹ́dì màá jẹ. ẹ ṣì ń bínú ni. ẹ bá ògì yín lẹ̀ o ẹ bá ń lẹ̀ o. Come, don't give me that. Ṣé torí pé mo ń wọ ẹ ní lecture room lásàárọ̀ tí mi ò san kankan? Ṣé bẹ́yìn náà lè sọ pé tó bá ti kúrò lecture room a máa gbàbẹ̀ lọ sí show. Kí wọ́n lè expect pé kí n wọ ṣé nǹkan tí mo wọ̀ yìí ò dáa ni. Ìgbà táwa sọ pé a máa gbàbẹ̀ lọ sí show ṣé nǹkan tó yẹ kó wọ̀ lélẹ́yìn. Àwa náà la dẹ̀ máa sọ pé àwọn ọkùnrin wọ́n rape obìnrin. Ṣáṣọ ní í so wọ̀ yìí. Àbí tèmi náà bá di ọkùnrin mi ò ní túṣu désàlẹ̀ kókó ẹ. Ẹ bó ṣe dàbí convent. Ṣáṣọ ló wọ̀ lábẹ́ àkísà. Ó pín pẹ̀lú nǹkan tó wọ̀ ṣé wọ́n ló ra aṣọ fún ni àbí wọ́n ni boyfriend ẹ̀ o tẹ̀ mind business ẹ̀ jọ ṣoṣà lówó mọ́tò tó máa gbé hostel torí mi ní sanwó mọ́tò ẹ̀ o. bí ò bá mi sọ ibi tó máa bá mi sọ. Ibi what? Ṣingbán. It's okay. Kí ló máa ń ṣe ẹ̀yin bẹ́ẹ̀ yìí gan-an? Kí ló máa ń ṣe yín? Ṣé mi sọ fún yín láti gbà tá a ti kúrò ní lecture room? Mo ní ká ẹ jẹ́ ká máa lọlé. Ẹni o, pẹ́pẹ́ ṣẹ́ o, ṣé o kan wà o, kíníkan. Àlọ́wọ́ ṣé o tọ̀ sí yín o? Ẹ̀rù owó mọ́tò sàn ó ga lára yín. Tó máa sanwó mọ́tò yín. Ẹjọ́ yìí ti pọ̀ jù. I'm tired of you. It's okay. Hi. I'm cool. I'm lost to Lido still. Oh. Okay, I want to jẹ́ gbẹ̀yìn. Ẹ jẹ́ wọlé ẹ kú no mọ́tò. Now listen, kí ló tún ní mo ṣe? Wọ́n làwọn ti change. Mi ò change.
I'm still myself. No, Gbọ́láhàn, ti change. Gbọ́láhàn, kí ló tó ń ka chat mi tó kì í reply? Mo nílò battery ni. Òun change DP. Network nìyẹn now. Gbọ́láhàn, òun send broadcast. Ti broadcast. Ṣòrí broadcast tó fọ́ nísìnyí pé tó bá send broadcast nsìn. Network máa delay gbà bí abẹ́ ọjọ́ kẹta ọjọ́ kẹrin kó tó dé bá fẹ́ lómi. Ṣé ìyẹn ṣe big deal? Mo rí last ní lórí WhatsApp. O lè rí náà. Gbọ́láhàn, please. Wo kí gangan ló fẹ́ gangan sìn kí ló fẹ́? Please, Gbọ́láhàn, dáríjì mi. Ó ṣe mí náà. Okay, tí mi bá ṣe, okay, give it to me. Kí ni? You know what I'm talking about. Wo mi mú débi, ó wà nílé. Please, no. A ní mo gbẹ́ sílé mi ò mú débi, mo gbẹ́ sílé. Kí ni? Òtálà wa. Àtọ́kẹ́. Ṣé pé mi ẹ lè jọ jókòó mọ́ sọ̀rọ̀ báyìí? Ṣé ọmọdé wa lẹ́yìn ni? Kí ló dé? Ṣẹ̀ṣẹ̀ ń ṣòwò obìnrin ni. Ẹ̀yin ò mọ̀ wípé tóbìnrin bá sọ pé rárá fọ́kùnrin, rárá yẹn ò jó tọ́ délẹ̀. Mo kàn fẹ́ gbé ẹlẹ́mìí sókè ni. Mo ti wá dé fún ẹ báyìí. Gbogbo ara tó bá wù ẹ́ ni kò fún mi dá. Yóò dáa fún ẹ. Ọwọ́ ẹ ni mo wà. Ẹ wá wò. Ẹ̀rù wá bá èmi náà o. Gbẹ́ngbẹ́ mo wà bí òkè. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Kíákíá báyìí náà. Kí ló tó kù? Ẹ̀rù obódo. Ẹni tí ó wọdò lóminú nǹkan. Kò sí ewu lẹ́gbẹ̀rún ọkọ àfàìdùn ọbẹ̀. Ẹ wá ṣùgbọ́n mo fẹ́ béèrè kan lọ́wọ́ ẹ̀. Ìbéèrè náà ṣe díẹ̀ o. Ṣé n rò pé ọkọ rẹ lè tapa yí dáadáa mọ́ kó ṣe sákìtì dáadáa? Iye báwa ṣe wà ní ló jẹ́ ń sọ bẹ́ẹ̀ bí irú àwa yìí. Jínádù, mi ò fẹ́ o. Gbogbo nǹkan ni mo gbà. Mi ò gbà kéèyàn fi ọkọ mi wọlé rárá. Mi ò fẹ́ wọ̀ sí fọ́kọ mi o. Ṣé mo gbọ́kọ mi wá síbí báyìí ni? Tó bá wà láàrin mi àti ẹni kò jẹ́ ká sọ. Mi ò fẹ́. Àtọ́kẹ́, ó ti yá ń bínú. Àwàdà ni mo bẹ́ẹ̀ ṣe. Ó dáa mọ́ bínú. Àwàdà yẹn ti le jù tèmi. Ó le jù. Ó le jù. Ṣé ó ti yá ń bínú ni? Text mama. Màá bínú jọ. Màá bínú eré ni mò ń ṣe. Ó dáa mo tó fẹ́ mu kí a kò já ká lọ. Àbí báwo ni? Kò ní ìdí kí n mú mọ̀ já wọlé. Ìjọ mú ń bọ̀. Hello? Níbo? Mò ń bọ̀ báyìí. Yé, dákun. Àtọ́kẹ́ o, gbà, dákun sanwó ọtí tá a mu. Tí o ti gbọ́, wọ́n ní ọmọ mi kan ní accident nsìn. Ibẹ̀ ni mo fẹ́ lọ yìí. Màá pè ẹ́ jọ. Ṣé lẹ́ni ló máa pè mí? Máa pè ẹ́. Aṣáṣì máa ríra lẹ́ni. Ṣé wọ́n sọ mi? Gbọ́láhàn àbí? Oh yeah, Gbọ́láhàn. Báwo? Ó fine. Adúpẹ́ ọjọ́. Oh, lọ́lọ́ ṣe. Ṣùgbọ́n Tọ́lá ṣe ò sí nílé báyìí. Oh yes, èmi náà mọ̀. Ìwọ gan ni mo wà rí. Èmi. Ó tiẹ̀ ní kí n jókòó. Ẹ má bínú, ẹ lè jókòó. All right, thank you.
Kí ni mo lè offer yín? Anyways, for now I'm okay. You know, so why not joke now? Lórí tó jókòó tó kọ ní sinmi ṣe bí ojú lọ wà. Ẹ wo mo ti wà òkè mo ṣe jókòó yẹn. Okay, to buy insist. Ṣé ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ kò pọ̀ ọ̀nà mi ní fẹ́ waste time. I want to go straight to the point. Láti ìgbà tí mo ti rí ẹ pẹ̀lú Tọ́lá ṣe the last time yẹn, you know, me more. There's this strange feelings that comes with it. Mo kàn rí pé mo kàn bẹ̀rẹ̀ sí máa ronú pa ẹni, and I can't stop thinking about you. Then you just dominate my heart. So, well, since the mulai come on, kò sí nǹkan tó máa dá mi dúró láti máa wá sọ fún ẹ. So, to my mind, I will make him at you know, kájọ. I'm talking about kájọ like. Yeah. Ẹ̀yin ọkùnrin ṣá, ẹ ṣá fọ́ ni. Ẹ dúró ná, ọjọ́ òlè máa ti yín mọ́ra nù. Tẹ́tí ń sọ fún mi pé ẹ nífẹ̀ẹ́ mi. Ṣé bẹ́ẹ̀ ló ṣe sáré ṣe kinní ni? Well, you see, mo tọ́ ni pé kò pẹ́ tá a mọ́ra, but yeah, really matter, you know. But orí ìsọ̀nà àwọn ọkùnrin burúkú wà. Yeah, and àwọn ọkùnrin burúkú yẹn wọ́n ti bà àwa ọkùnrin gidi jẹ́. And but I still want you to give me the benefit of the doubt because I sincerely. Ẹ wo, atọ́kùnrin burúkú, atọ́kùnrin rere o. Eléyìí tó bá wù kẹ́ jẹ́ ń bẹ̀. Ẹ jọ̀ọ́ tí ọlọ́mí ìráyè fún yẹn báyìí. Ẹ jọ̀ọ́. Okay, tó bá ní kó ráyè báyìí. Ìgbà ló máa ráyè. Ẹ wo, mo ní nǹkan tó pọ̀ láti di ẹjọ́ tó rí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ṣé mo lè tètè. I know o ti lè dé because o ti fún mi náà sàkóso mi. Ẹ jọ̀ọ́ tó rí Ọlọ́run, ẹ jọ̀ọ́. Báwo ni baby? Kò bá sọ. Tó wà pa. Side wo ló ń lọ? Side àkóbọ̀. Side àkóbọ̀. Yeah. Jẹ́ kí n gbé ẹ débẹ̀. All right. Thank you. Excuse, àkóbọ̀ lèmi náà lọ. Ìyá mi lọ sákóbọ̀. Kí ni wàhálà yín sìn? Mi lọ sákóbọ̀. Ẹ kó máa bá yín sọ̀rọ̀. Alájẹ. Ọṣẹ wo mo wẹ̀ lẹ́nu ẹ̀ mọ̀ wá bá wa mọ̀ yọjú sí one shop. Ẹ wo, mo ní ikú akíyín náà ní jàre. Ẹ̀sìn ojú yín ló dùn kúrò ló ṣeré kété yìí. Kí wàá ni mo fẹ́ fi ṣe yín lálejò báyìí o? Àlejò ńláre o. Àlejò tèmi máa ṣe bí. Àlejò tèmi máa ṣe mí kì í ṣe bí o. Ó yé mi náà, àmọ́ mo ń lọ Kútọ̀nù lálẹ́. Lálẹ́. Ẹ bá wẹ́rì pé ọjà ti fìrù ní ṣọ́ọ̀bù, mo láti lọ ra àwọn ọjà pọ̀ tí mi nílò bí ijọ́ méjì ijọ́ mẹ́ta náà lọ. Ijọ́ mẹ́ta. Ó pẹ́ tán yányán náà ni màá padà. Ọlálẹ́dẹ̀ ń lọ. Ọjọ́ mẹ́ta náà ti pẹ́ jù. Kí ló tó? Bẹ́ẹ̀ni. Àtọ̀kẹ́tọ̀kẹ́. Bíṣọ̀pù ni mo wà, èmi mo ní ṣọ́ọ̀bù tèmi. Ọjà tí n bá ti dé báyìí màá make arrangement. Èmi náà níbi tí mo ti máa ń ṣe fàájì o. Ọkàn jálàjì àgbà ni aláàjì tiwa náà. Ó yé èmi náà dẹ̀ máa dúró dè yìí. Ó dàbẹ̀ pé ẹnìkan bẹ ṣọ́ọ̀bù ló fẹ́ rajà. Iṣu náà fẹ́ rà, kí làwa ní lórí igbá tó fẹ́ rà báyìí. Ìfúnpá bẹ náà láàmú ta ẹ fọkàn balẹ̀ bẹ̀rẹ̀ ẹ wo ibẹ̀ náà dáadáa ó ti dé. Ìyá yìí ó ń dá mi lọ́rùn.
ó dà ẹ fọkàn balẹ̀ mi nílò ju 2 days lọ ọwọ́ kan wọ́n tó bá yá. Àtọ́kẹ́tọ́kẹ́. Ẹ ṣe àwọn ọjọ́ mẹ́ta. Kò ní jù bẹ́ẹ̀ lọ. Understand, right? You understand. So what? Well, I will communicate. Of course we do. You will not more man chat. Okay. So something because the level ki Bola ma fi e se DP. Bola ma ka chat mi kò ní reply chat mi. Bola tí mo ti mọ̀ sí pé tá build relationship. Where to fin ṣe bí novice by. Ṣé bí èyàn tó bá wù ló lè lò sórí DP ẹ. Ṣé mo ní kó lo picture mi sórí DP ẹ ni. Ó mà ti wá ní guts gan o. Jọ̀ọ́ torí Ọlọ́run má tì nǹkan tí kì í ṣe tèmi mọ́ mi. Láyé ẹ má tì mọ́ mi. Ṣé mi mo ní kó lò mí sórí DP ni. Má dàdọ̀tí sí mi lára o. Má dàdọ̀tí sí mi lára rárá. Sí, ẹni tí ò bá fẹ́ kàbùkù kò kí n gbọ́kọ ọlọ́kọ kó tó fẹ́ fi san fún mi leléyìí ṣé wọ́n yún ẹ sí mi ni mò ń bọ́ ẹ mò ń raṣọ sí ẹ lọ́rùn mò ń sanwó ilé ẹ àdéhùn òfìdí òsùn wa gba boyfriend mi Ọlọ́run máa dáa fún ẹ ìwọ olè yìí gbọ́kọ́ ẹbí ẹ kọ́ ọ ṣòmọ̀ ṣọ pé wọ́n fowó tọ́ ẹ ọmọ aláìní láárí. Èmi láyé ẹ má bà mí dọ́rọ̀ ẹ̀ wò mọ́ láyé ẹ má bà mí dọ́rọ̀ ẹ̀ wò mọ́ ìwọ náà mọ̀ pé lére mo ti jáde ẹni yìí ni mí àdẹ ní èèyàn lóòótọ́ lè má lówó lọ́wọ́ kí àwọn kì í ṣe bíi tẹ̀tọ́ pé lébi tó ti jáde kò jọ ẹ ló. tẹ bá jẹ́ ni ìyàwó bí àròwọ fi tó ẹ wá school idiot wọ́n ní nǹkan tí màá ṣe fún ẹ ní ọgbà. ẹbí ẹ̀kọ́ ẹni tó bímọ sọ́jà ló ní kọ́ wá wò di o. Mọ́mí, ṣé kò sí? Kò yé mi. Ọ̀rọ̀ ara mi sú mi. Ìbànújẹ́ ìṣáàní lójoojúmọ́. Ibi tó lù ẹ̀ ti ṣiṣẹ́. Ọláwọn asanwó fẹ̀yìntì láti bí ọdún méjì. Wọn ò dásọ wọn ò tiẹ̀ wá sanwó fẹ̀yìntì wọn ò rántí olúwa ẹ̀. Ẹ̀bẹ̀ ni tí ó bá tiẹ̀ ní àgbẹ́kẹ̀lé kan bí kan ìwọ̀nba ni ronú ẹ̀ máa mọ̀. Kò sí gá kò sí gó bẹ́ẹ̀ ọkùnrin lèmi ìṣá mi ò rò bẹ́ẹ̀ irú ilé ayé wo ni mo wá yìí tọmọtọmọ tìyàwó tìyàwó ẹ tún wọ ọmọ mi Ọlámipọ̀sí ìyẹn tó pè mí ó ní ọmọ tóun gbé ọ̀dọ̀ ẹ̀ ń léèwé ó ti léun jáde níbo ni mo fẹ́ rú tèmi gbà ọmọ tèmi ó ń ṣàjà àjò kiri níléèwé ló ayé burúkú wo ni mo wá ìwọ Ọlọ́run ọba má ṣe o láti bá gbé tẹ ara mi sọ́kàn tí mo gbé tọmọ sọ́kàn tí gbogbo nǹkan dojúrú ẹ̀jẹ̀ ríru tí mo ti ní ìgbà wo ni ìfúnpá mi ò tún ní ga ju bí mo ṣe lérò lọ bí ìfúnpá bá wá ga kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ kọjá ikú òjijì lọ. màmá Ọlámipọ̀sí ìyá Ọlámipọ̀sí ó kàn tí rẹ̀ yìí bí mo ṣe ń lé ọ̀rọ̀ yìí ò bá mi gbé lẹ́sẹ̀. ìyá Pọ̀sí ọmọbìnrin yìí ẹni ọkùnrin ò sí ń bí ọmọbìnrin yìí máa pàṣẹra ẹ léṣe sí mi lọ́rùn bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn mo ti rò pé bóyá òun fọkàn bá mi lọ fẹ́ ní èsì tó máa fi lórí ẹ̀. ṣé ẹ sọ̀rọ̀ wo bó ṣe ń ṣe níwọ̀ tó yẹ pé mo fi ẹ́ ṣèkejì ara tí mo fi ṣàgbẹ́kẹ̀lé pé kò sí bí nǹkan ṣe lè dojúrú tó mo ṣe lẹ́nì kejì tájọ́ ń fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀
ó bá dẹ̀ pẹ́ ó yá nǹkan àdá ló ń ṣe báyìí ó dá dúró ná bó ṣe wá ń ṣe yìí ṣé kémi lọ pokùnso ni. irú ronú wo nìyẹn ẹ ti rojú yìí o pokùnso bí báwo ọlọ́run má má jẹ́ àréèdì àdá ó máa dà lágbára ọlọ́run àdá ó máa dà ẹ jọ̀ọ́ o má ronú àwọn pokùnso rárá o ọlọ́run má jẹ́ kémi ṣopó ọ̀sán tán. mi pọ̀ sí o. ọlá mi pọ̀ sí o. ọlá mi pọ̀ sí. omi ṣe wá ń lò lábẹ́ àpẹẹrẹ tó máa tó gbogbo ẹ̀ ló máa tẹ̀lé ara wọn bẹ́ẹ̀. aláṣọ àti. kásán ṣe é tán. tó a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a máa rí ẹ̀. wọ́n ní kí n gba owó ọjà fún mi. èmi náà ti mọ̀ bẹ́ẹ̀ mo ti mọ̀ wípé torí owó tí mo fẹ́ fún yín náà ló jí o wá àmọ́ òmọ tó ṣẹlẹ̀ ṣó mọ̀ pé wọ́n náà ni mo fojú jọ wà bá mi bẹ mọ́mì náà bá mi ṣàlàyé fún wọn pé kò sójà ká lọ́jà òun tà dáadáa ni má ti ṣa owó wọn jọ má ti kó wá fúnra mi mi ní dúró dìgbà tí wọ́n á rán ẹ wá bá mi. ṣé gbogbo ọjà tó wà lórí igbá yìí ṣó tó tòmátò àpẹẹrẹ ẹ wọlé kẹ́ kówó jáde jàre ẹ wọlé kẹ́ kówó jáde ẹ sanwó ti tẹ́lẹ̀ mo dúró fún yín lórí ọjà ẹlẹ́ẹ̀kejì ẹ wá sọ pé kò sọjà kò sí ọjà wo ni ò sí ẹ wo ẹ dá mi lóhùn o ẹ dá mi lóhùn kí gbódògbòdò má ṣe gbọ́wọ́ ìgbàdo lọ́wọ́ ìbí àti yín lóhùn. má ṣe wá ní sùúrù díẹ̀ ní sùúrù náà tó bá tẹ̀ báyọ̀ sọ̀rọ̀ á ibú àti ẹ̀sìnwójú tèmi náà. wà á tẹ̀ ní sùúrù náà torí kò sọ́jà ni tójà bá wà ní iṣẹ́ nìkan máa dúró kan máa pariwo lé òun lórí kò sọ́jà ni. tó bá di ìwòye ọ̀la sí mi máa gba owó mi àti ẹ̀yin àti àwọn gbódògbòdò àgbowó àgbàdo lọ́wọ́ èmi àti iṣẹ́ ti gbọ́. kí ni sùúrù kí ni sùúrù làwọn fi lọ rajà lókun. ẹjọ́ ìyá sùúrù náà kí ló fẹ́ tà. aṣojú èmi àti yín kí ló ti gbẹ ẹ̀yin ìyá àgbàjà tẹ́tẹ́ ṣe mú rírun. kí ló fẹ́ ká tà báyìí àbí irú ọmọ wo lélẹ́yìí. ẹ wo ìyá pọ̀ sí ẹ̀yin gẹ́ máa wojú àti amarajà lọ́wọ́ wọn jàre kíló ẹ lè tó yẹn. ẹ kò títà. bàbá pọ̀ sí ẹ káàbọ̀. ẹ ò jàre ẹ káàsán. ẹ káàbọ̀ jàre. iṣẹ́ ìtajà oníṣu. àdúgbò lọ́wọ́ Ọlọ́run. báwo ni kí ló dé kí ló ṣe é. kí ló dé sẹ́ẹ̀ kí nìkan tó ṣẹlẹ̀. ẹ wo ó tiẹ̀ ti sú mi báyìí gbogbo ẹ ti sú mi pátápátá kò tiẹ̀ yé mi mọ́ gbogbo ẹ ti dojúrú báyìí àbí bí ẹni pé mi nìkan ni wọ́n kẹ̀yìn sí. ṣé lórí ọjà yìí náà. onípèsè ni mi bẹ́ẹ̀ ṣe ń wò mí báyìí. ti bá wo. ẹ wo ọmọbìnrin kan ṣe lọ nísìnyí ẹ wo orí gbá ó ti palẹ̀ gbogbo ọjà mọ́ nígbà tí mi ò rówó wọn san. mi ò rówó wọn san ọ̀dọ̀ wọn mo ti máa ń gbé àpẹẹrẹ tòmátò ní àwìn tí má dẹ̀ ti tà tán náà yẹn ni màá san owó wọn. ẹ gbọ́ kí ló ṣe. ọmọ ìyá tí wọ́n bá rajà òun ló wá sí wọn lówó ń ṣe lọ́mọdé àmú gbogbo ọjà lórí gbogbo ẹ̀ lọ abẹ́ẹ̀bẹ́ẹ̀ kò gbọ́. torí pé ó jẹ wọn lówó àbí wọ́n ṣe wá rí ọjà lórí ẹ̀. ṣé bí adé sọ fún wọn pé wọ́n á fún wọn lówó wọn. aṣojú bẹ́ẹ̀ lọ kò gbọ́ mọ̀ òun ò gbà. kò gbà kò sí wàhálà jẹ́ kí n rí Ọlọ́run aṣàánú Ọlọ́run aṣàánú. mo dúpẹ́ lọ́wọ́ yín wá jẹ́ kí n wá ká sùn. ẹgbẹ́ lè kú òlẹ̀ ẹgbẹ́ kú òlẹ̀ kó má tó kó ṣe é tà. wá jẹ́ kí n bá ẹ sọ ọwọ́ tí. ẹgbẹ́ kú òlẹ̀ kó tún lè ṣe é tà. súnmi jàre. ó lágbára kọ́ lọ́ọ́ ṣàánú wa ni àbí ẹni pé àfi bíi pé ilé ayé yìí náà kọ́ là ń gbé tẹ́lẹ̀.
ṣí èrè. àtọ́kẹ́ mi mọ̀ ni. ẹ̀yin ni kíni tẹ́ ẹ fọwọ́ sọ̀yà wájú mi ẹ̀yin ni kíni kí ni wọ́n forúkọ yín gbowó báǹkì ni. ebi àjọ lọ́wọ́ ọ̀rọ̀ kan tá a jọ sọ. ọ̀rọ̀ òṣì wọlé jọ sọ mo rò pé fọ́jú ẹ̀ mọ̀nà bí tẹ́ ń lọ ṣé ẹ̀ mọ̀nà bí tẹ́ ń lọ ni irú rádaràda wo lélẹ̀. bàbá àtọ̀kẹ́ kọ́ ni. ẹ ò mọ ṣe ń larúkọ mọ́ mi lórí bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn gan ó ń bí mi nínú alábùkù nìyí o. wọ́n bá mi ní. níbo mo ti wọ́n kí lẹ̀ sọ lẹ́nu tí ò dùn. ẹ gbà mí o ẹ gbà mí lọ́wọ́ alájí o ẹ gbà mí lọ́wọ́ alájí o kí n má pariwo kí ni. ẹ ní tìjú jàre ẹ kóra yín dà sọ́run. ọmọ kéwú ọmọ ilé kéwú èwo ni àhà ṣé bàbá la gbà nìyí níbi síbi ẹ̀rí tìjú ni. ẹ̀yin mọ ẹ mà àjọsọ tí mi láàrin yàrá. àjọsọ òṣìwọ́ ló wà láàrin èmi àti yín àjọsọ rádaràda wò tẹ́ ẹ sọ̀rọ̀ òpònú lẹ́nu ẹ sọ̀rọ̀ bí ẹni tó rí ẹ ò pé bẹ́ẹ̀ ni. orí wọn ò pé lóòótọ́. àbísọ́ọ̀bù àtẹ̀kẹ́kọ̀ọ́ yìí. ẹ wo ẹ kàbùkù o ẹ máa kàbùkù gidi bí mo ṣe sọ fún yín yẹn. ọwọ́ mi. alájí. ọwọ́ mi. ẹ wọ́ra yín. ọwọ́ mi. ẹ wọ́ra yín bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ kóra nù kúrò wájú mi jàre. ẹ wo ẹ̀yin náà ẹ ti wùwà tó ń máa kàn yín lábùkù níbi síbi náà ṣọ́kọ̀ yẹ kó ju ẹ̀yin náà ẹ̀mí tì. ẹ sún báyìí. kí n sún síbi. ẹ jẹ́ ìwọ̀n ẹ mọ̀ náà bí tẹ́ gbà wọlé. ẹ gbádùn lóòótọ́. ṣe rí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá mọ̀ nípa rẹ̀ mọ̀ dá sí mọ́. kí n gbádùn sọ̀rọ̀ nìyẹn. ẹ kò bí mo ṣe sọ yẹn máa ti gbálẹ̀ gbà yín o. ẹ kó ra yín dà sọ ẹ kó ra rádaràda òṣì. ẹ kó ṣùlọ jàre. ẹ kó ṣùlọ. ẹ níṣẹ́ rádaràda bá òṣì. níṣẹ́ ní kínní kùtùkùtù àwọn kẹ́ máa ṣe rádaràda kẹ́ máa ṣe ẹwọ ó ṣe rí ẹwọ ṣe rí. ẹ jẹ́ wo títì mọ́tò àgbà yín dànù. ọ̀dà máa ń bọ̀ ẹ ṣí o. rádaràda. òpònú kí ni kìlò kò yé mi jẹ́jẹ́ mà ni mo máa ń ṣiṣẹ́ mi bí ó lè ṣe báyìí ó lè ṣe báyìí kí bàbá pọ̀ sí tiẹ̀ dẹ̀ máa bọ̀ báyẹn ṣé nípa alákòóbá lọ lórí burúkú. ní gbangba. alákòóbá lọ. aláìní tìjú ó tiẹ̀ dá. ló ṣe àtà. ẹ pẹ̀lẹ́. wọ́n má wọrí. ẹ pẹ̀lẹ́ o. èèyàn ní tèmi fẹ́ẹ̀ dé. jẹ́ kí káró yẹn náà. àrígbà fúnlé lórí gan ni o. ọ̀tọ̀ ni. ọ máa tẹ wá lọ́wọ́. wọlé. hello. hello. ẹ ibo ló wà ń sìn náà. ibi tó ti wá gbé mi last time ẹni mo wà. ok. alright no problem. tó ń bolo tó kọrí sí ebi ọ̀nà ọbẹ̀ yẹn là ń lọ. no ń bolo tó kọrí sí iṣẹ́ ọmọ gbogbo yẹn wọ̀ more important àgbọ̀dọ̀ lùsì díìlì yẹn o. ìyẹn lójú wọ sórí nǹkan tí mo fẹ́ sáré lọ ṣe yìí ó important owó tó sọ yẹn lọ. ṣé nǹkan tó ń bẹ tó important ju owó lọ. wá sọ bẹ́ẹ̀ kó dá kí nìkan náà. wà á rí láìpẹ́. hey baby hey sugar. How are you, darling? I'm fine, and you? Good. Pepper soup kò ní kó bá ní arrange nǹkan. The next 3 minutes, ó máa ṣe tán sá. Èmi náà kọ́ wọn lójú ń sìn wálé. Kí ló dé? Olórí burúkú lọmọ yẹn náà. Olórí burúkú báwo? Bàbá ṣe lọmọ yẹn. Wọ́n náà kí ló ṣe fún ẹ? Imagine ọmọ yẹn ló ń kọ́ sára náà. Báwo ni wọ́n ṣe mọ̀? Èmi ṣe mọ̀. Alright then. Ayé ìgbòlò tuntun rẹ lè. Riscobo fọ́ọ̀lù ẹ̀ ń wò yìí. Ẹ rí ni. Kódà ìsìnkòbò fọ́ọ̀lù lóòótọ́. Nǹkan kì í bẹ̀. O ṣáà ní àwọn kìnìún lóríṣiríṣi. Ẹ̀yin wo ló ti máa ń rí wọn gan? Ọlọ́run fi kẹ́ mi. Ọlọ́run fi kẹ́ mi. Èyí tí mo tó fi hàn mí jẹta ẹ̀yin wọn kọ́. Riscobo 2 nìyẹn. 2 nù. Ìdúná ṣé bí kíní wọn bá ṣe ní kìmí sí èlò ṣe máa ń fọ́n ní ránkì. Bẹ́ẹ̀ni. Ó dà ọmọ èyí tó ní ẹmú wá látàbúlé òun ẹ̀yin wọn kọ́.
àfẹ́ ìlú ilé ìlú ṣáàkì discobo wà nìyẹn. wà nù. yàtọ̀ sí sáìsì ẹ̀ ó tún kú. mi ì lè fi ṣáàkì ṣeré. sí o ìpà ń parẹ́ olóhùn pajá àánú rẹ̀ ṣe mí ṣé wọ́n mọ̀ wípé èyàn ò gbọ́dọ̀ mọ ṣẹ́ńjẹ kọ́ mọ̀ mọ́ tó ojú ẹ̀ yọ. báyọ̀ kí ní ojú iṣin báwo ni mo ṣe máa ẹ̀jọ́ ẹ̀ ajẹ́pọ̀ ní. wo ṣé wọ́n mọ̀ pé àwọn ọmọbìnrin tó ń wò yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbádùn mélòó wọn tó jẹ́ pé wọ́n máa ń sátọ̀rù wa ẹ̀gàn wa èyí tí ọba dọ́dọ̀ babaláwo yọ lọ́dọ̀ àfa tí wọ́n lọ rẹ̀ ṣáájú sára wípé tọkùnrin bá ti rí àwọn báyìí kó sàmọ̀ dàtọwọ́ rẹ̀ lẹ́nu ìmí wà nù wọn tó jẹ́ pé yóò sì gbẹ́rẹ́ sójú ara báyìí tó jẹ́ pé ojú ara báyìí ni yóò sì gbẹ́rẹ́ sí tọkùnrin bá rọlù báyìí ọkùnrin ọ̀hún gbé irọ́ ni o. sí o ṣèbí mi mò ń sọ̀rọ̀ fún ọ. tó bá jẹ́ bẹ́ẹ̀ má ti fẹnu kó nǹkan torí mo máa ń dẹnu dé. òun dẹnu dé kí. mo ń dẹnu dé. kì í ṣe kinní nìkan ọmọ mu bí omi. bẹ́ẹ̀ ni. àgbàdo ti bá kẹjẹ. mo dáràn kọ́kọ́ ò gbọ́dọ̀ ṣe mí wọ́n bá yín wí o. ọ̀dà wàá wò nǹkan kò ní sí ọ nǹkan ò ní sí ọ àá jẹ́ pé àá wàá ṣe àjò oríṣi méjì ni wọ́n ṣe fún ọ àjò àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe fún afọ̀ràn ni ìdí kọ́kọ́ ṣe fún ọ débi pé kò sí olúwa rẹ kò sí nǹkan kí nǹkan tẹ́ni òun lè ní lára kò sí bó ṣe lè ní oògùn burúkú lára tó ọkàn rí òní lọ́dọ̀ rẹ̀ ó tiẹ̀ ní rí tiẹ̀ rò ó débi yípo tiẹ̀ pé afọ̀ràn ni ìyẹn burú jáì ìyẹn lákòókò ṣe fún ọ wá wò ó àwọn kan wá wà tán náà burú bírú wà yìí nínú oníṣègùn tàbí nínú babaláwo yìí tó jẹ́ pé tí wọ́n bá gbowó tù lù wá wọ́n ṣáájú sí ńlá sórí kò sí bọ́kùnrin ṣe lè burú tó kò sí bó ṣe lè lóògùn tó ti ń bá ṣáájú sóbìnrin la tó bá kọjá níwájú ọkùnrin ọ̀hún kò sí tó lè jẹ́ gbogbo ara rẹ̀ ọmọ ẹgbẹ́ ni lójú rẹ̀ ọmọ sáná wáyì bí ìgbà tí iná bá gbé ni dandan yóò pè sáà ni ṣùgbọ́n a wá ṣe àwọn èèyàn fún ọ débi wípé tírú ẹni bẹ́ẹ̀ bá wá lájò la tó bá ti fọwọ́ kàn báyìí gbà bí ìgbà tí iná gbé èèyàn ní kinní ọ̀hún ṣe tí nǹkan kò ní sí ọ̀wọ́ ló ti wá fura pé nǹkan ń bẹ lára eléyìí ò ní rọ́ọ̀lù. ẹ̀yin ẹ ti wà ókè. nǹkan tí mo láṣẹ oríṣi méjì ló pín sí àìrújú àrá yìí náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìdíwọ́ ni débi pé ìgbàkigbà tó bá fẹ́ lùgbàdì irú obìnrin bẹ́ẹ̀ ò ní ráyè ò tiẹ̀ ní rí ti ẹ̀rù rárá. nǹkan tí mo kàn fẹ́ béèrè ni pé gbogbo àjò tẹ́ fẹ́ ṣe ṣé kò ní affect performance torí mi gúdò. tó ní bàbá ẹ̀. àbàbò náà ni ó fi máa ń sátẹ̀ ní o ọ̀tọ̀ ló wú ọ̀tọ̀ níyì. irọ́ ni gbóná ṣé pé bó ṣe di háì àwọn èèyàn wọn fojú alákọ̀wé wọ̀ yín ni pé ìwọ náà ni ó mọ̀ lára. ẹ̀ẹ́dẹ̀ àwọn gbọ́dọ̀ wà ń gbọ́dọ̀ kó a máa dìrà ká máa mọ̀ wọ́ sọ ká máa mọ̀ bóyá ń lọ àwọn irú eléyìí. wàá dàkún èmi náà nǹkan mú un jáde. ẹ̀yin alájí. alájí kọ́ èmi lèmi wà bí alájí kọ́ rèé mú mi jáde mọ́ jẹ́ káyé mi ó bàjẹ́. èmi rò pé àwọn àtàwọn àgbòrò nìkan la máa ń dọ́gbọ́n sáà ẹ̀yin alájí náà ń ṣerú ẹ̀. ta sọ bẹ́ẹ̀ fún ta lẹni mọ̀jà lè bìlẹ̀ bá dá ẹni lè bá mọ́ bá ní bàrà wò. àìní láìkí ẹ mo láìkí mi àti ìyànjọ wà ní same level. mo ṣe wáyé máa mú un jáde. ẹ jẹ́ kí n sọ fún gbogbo owó tí wèrè yẹn gbà lẹ́nu ATM mo ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀. mo ní káàdì bí màá sanwó ẹ̀ kọ́. má lè dèrè gbogbo ẹ̀ lọ́wọ́ rẹ̀. díẹ̀ ọkùnrin ò tó ń tòótọ́ o ṣé ọ̀rẹ́ mi lóòótọ́ ni pé tí ó bá jẹun gbẹngbẹng ó yẹ kó tilẹ̀kùn gbẹngbẹng àti pé èrè wo ní bẹ́ẹ̀ bí wúrà rà tí mò ń ṣe kí gan láì ṣe pé mi ò níyàwó lé ọlọ́run bó tiẹ̀ ti yọ mí bí eléyìí ìtàn dánrọ́ ẹ̀wò mọ́ láyé mi ìtàn dánrọ́ ẹ̀wò mọ́ ọlọ́run ní jẹ́ ń rí. ẹ tí wàá lọ wo tí ọwọ́ wájú yìí. ilé ìdẹ̀wà ọ̀kẹ́ oníbọ́dọ̀ rẹ̀. ilé nǹkan. ìyẹn tún ní. mo pè bá ilé. ilé. àwọn yẹn máa. mi tẹ gbé yẹrí. ìta ìbí tẹ ṣe yìí. How is it? Sorry. Hello? Báwo ni Gbọ́láhàn? Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀dọ̀ pásítọ̀ ni mo wà báyìí o. Pásítọ̀ aláṣẹ iná. Wọ́n fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ó dáná. Okay, hold on fún wọn. Hello, brother Gbọ́láhàn. Ẹ ra sà.
Ọlọ́run á gbàdúrà fún yín. Àmín Jésù. Ìkìlọ̀ kan wà níwájú ẹ tí mi ò dẹ̀ fẹ́ kó fi ṣeré rárá. Ọmọbìnrin kan wà tẹ́lẹ̀ jọ ń tẹ̀lé ara yín lọ́wọ́ báyìí. Ó gbọ́dọ̀ sá fún pátápátá. Sá? Nítorí àjálù aburú kan ń bọ̀ wá sínú ìdílé ọmọbìnrin náà. Gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ súnmọ́ ọmọbìnrin yìí ní ó faragbá. Therefore, òun láti sá fún. Kódà èmi àti ẹ náà la jọ wà báyìí. Ẹ ti jọ wà báyìí ni. Ó yá tètè sá kúrò ńbẹ̀ kíákíá sìn. Torí pé ìjáfara lè wo ìgbọràn ó lè sàn jẹbọ rírú. Okay sir. In fact, mo ti ń kó òun lẹ́nu àlọ́ bàbá yẹn sir. Bọ́lá hàn. Ṣé kò láti lọ ni? Mo trust ẹ fún mi. Bọ́lá hàn. Bọ́dá. Bọ́lá Bọ́dá. hàn. Àti. Ẹ gbà mí tẹ̀. Àti kí ló ṣẹlẹ̀? Kì í ṣe báyìí. Àbí wọn lówó ilé. Ìbò ló sọ fún mi pé kí wálé. Èmi ni o. Ta ló jẹ́ mi? Bọ́sí. For what? For kí ni? Ṣé mi ò sọ fún ẹ pé kó má wà mí wá sọ́sẹ̀? Kò síbi tí mo lè lọ ni. Tí o bá síbi tó lè lọ, wà á dẹ̀ lọ sí lecture, wà á dẹ̀ lọ sùn síbẹ̀. Ìwọ náà mọ̀ pé kò easy láti sùn bẹ́ẹ̀. Ó tún wà risky jọ́ tó lọ Ọlọ́run jọ. Ajá ìforíkó mi tó ń sìn. Ó mọ̀nà lé olówó ẹ̀. Sọ fún mi, rich boyfriend ẹ yẹn ń kọ́. Tó lóun ò fẹ́ issue, hostelmate. Sọ fún mi ibo ló wà ń sìn. Má gbọ́ nǹkan tí Bọ́lá ń sọ. Ó dààmú promise ẹ̀. Máa sọ half payment nínú owó ẹ̀ àti every damn thing tí mo bá jẹ jọ tó lọ Ọlọ́run. Mi ò gbà jọ fún ẹ̀jọ́. Wọlé náà ò dẹ̀ dá mi lóhùn. Wọ́n sí on one condition. Condition tún mi. Mo máa gba half payment owó ilé mi tó máa pé. Mo promise ẹ máa san. Ṣẹ́rí tí obìnrin tó bá wà lẹ́yìn ọkùnrin bí ìgbà pẹ̀lú ọ̀run wà lẹ́yìn yẹn ni mo fẹ́ kẹ́ ẹ má jẹ́ kó ráyè ronú gbogbo tẹ́ bá lè ṣe
tí ẹ tó bá ti wọlé nsìn ẹni fẹ́ kẹ́ ro àmàlà fún kó fẹ́lẹ́ dáadáa kẹ́ jẹ́ kó jẹ kẹ́ bomi sílé wẹ̀ fún kó wẹ̀ kó sùn tó bá fi máa jí gbogbo ronú yẹn àti kó lọ́kàn kẹ́ máa bá múnú ẹ̀dùn ẹ̀jọ̀ tó lọ lọ́hùn mo nígbàgbọ́ pé ọlọ́run tó mú kíkan díẹ̀ wálé ni ó máa mú dídùn wá lọ́la ọ̀la dẹ̀ máa dà lágbá ọlọ́run ṣùgbọ́n ẹjọ́ iṣẹ́ yín ni mo fẹ́ kẹ́ mú níṣẹ́ ọ̀rẹ́ ẹjọ́ má ronú máa mo bẹ̀ torí tó lọ́hùn. màá tún wá wòye náà rẹ̀. o ṣé ọ̀rẹ́ mi o ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ o o ṣé gan. má ro kankan o. ẹ̀wọ́ tó lélẹ̀. ẹ máa wò ó ti yín. ta ni. kí a ti kà ni. kí a ti kà wá. lórí ọ̀rọ̀ owó ilé yìí náà. bẹ́ẹ̀. kí wàá lọ ní ó ṣẹlẹ̀. òun ń bọ̀ wá dẹrù wa síta. ìyá pọ̀ sí. ṣé a máa lè sun oorun ìní ìmọ́jú ṣá. wọn bí ìyá ẹ̀dá. ilé òkú ilé. ewo lélẹ̀. báàgì rèé ká ló wáyé mi bá fúnra wa náà sílẹ̀kùn. báwo ni ti báàgì ṣe wá jẹ́. ẹbí mi fi yín lẹ̀ lé jáde ni. òótọ́ ni òfin mi lẹ̀ ń lé jáde ni àmì mi gan òfin báàgì lẹ̀ ń lé kí n tó jáde. àkọ́pẹ́ mi pọ̀ gbalẹ̀ ni. ọ̀pẹ́ ọmọ tó wà ń léwe ọ̀pẹ́ mi pọ̀. kò tiẹ̀ ní kọ́kọ́rọ́ lọ́wọ́ gan. kò ní kọ́kọ́rọ́ ẹgbẹ́ ọkọ ni. ẹgbẹ́ ọkọ náà ní kọ́kọ́rọ́ tọmọ mi bá tiẹ̀ wálé gan bó ló ti fẹ́ rá dúró ẹrù tó pọ̀ tó yìí. ṣì wọ ẹja wo tó wà bẹ́ẹ̀. kémi fọ ọkàn báàgì tí mi bẹ tó gbé síbẹ̀ yóò gbọ̀n orú wo ló. bẹ́ẹ̀ ọkùnrin mi ni ọkùnrin mi. ọjà máa. ẹ kú òjèrè nínú ilé mi. owó. ọba kò sí. owó. ebi kò ṣáà ebi kò ṣe tí wọ́n yà ń lánàá àbí à ń bọ̀ láti ibi kọjá àṣàlà ìlú wọn ni mo jù mí. owó. ibi tí ayé tún fẹ́ bá yọ sí mi rèé mi ò rí jẹ mi ò rí mu kò sí aṣọ gidi lọ́rùn èmi àti ìyàwó àtọmọ mo ṣe struggle mo ń bẹ lọ́hùn ẹ tún gbé pápá eléyìí lẹ̀ fún mi pé kí ọ̀tá mi kó sí ọ̀tá mi ló máa kó sí kì í ṣe mi. èwo ni kíkà báyìí èwo lẹ kà lé lórí. kí ni òní kà kí n ṣàdédé bárú owó báyìí nínú ilé mi ṣé mi ni mo ní ṣáwa la lówó ni. bàbá kò sí bó ṣe ṣẹlẹ̀ yìí ṣe ló yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. bẹ́ẹ̀ ni. irú dúdúpẹ́ irú wo ni o. oore lọ́lọ́run ṣe fún wa yìí. eléyìí oore. gbígbà àdúrà lélẹ́yìí ẹ gbogbo àdúrà tí mo ti ń gbà àdúrà wa gbà lélẹ́yìí. ìyá ọpẹ́ mi pọ̀ èmi ò ríru eléyìí bí oore ó máa wù mí kó jọ torí Ọlọ́run kó jọ kó fi làákàyè gbé ọ̀rọ̀ mi o tábàtẹ̀ láàlówó lọ́wọ́ àràṣọ wọ̀ gbogbo nǹkan wa ó ń bọ́ sí ìnira ṣé bá a kàwé ìwọ̀nba díẹ̀díẹ̀ ìwọ ìwé ìwọ̀nba yẹn jẹ́ ká lò ó tọrọ bá rí báyìí téèyàn ṣàdédé bá rú nǹkan báyìí nínú ilé ẹ̀ the next thing fún onítọ̀hún torí ẹ̀ bá pé ni pé kó pọ̀ ọlọ́pàá ni máa pè straight. kí ló dé o. ẹ má pọ̀ ọlọ́pàá o. ṣé o sí o. ẹ má fi ọ̀rọ̀ ọlọ́pàá sí tó wà nílẹ̀ rárá. nígbà tí Ọlọ́run ṣe oore kàǹkà fún mi kí n tún wá fọwọ́ ara mi kí n fi tì síta fún ẹlòmíì jẹ Ọlọ́run má jẹ o gbígbàdúrà lélẹ́yìí o. oore lóore lè sí. oore ni ẹ má pọ̀ ọlọ́pàá sí rárá ẹ má pọ̀ ọlọ́pàá. gbígbàdúrà rẹ. bẹ́ẹ̀ ni o. ọ̀dà ṣé o máa gbọ́mọ̀ náà tèmi. jẹ́ kí n pe pásítọ̀ bá pe pásítọ̀ mi pé adédé bá owó ń bí o mo ti pásítọ̀ bá sọ ni. pásítọ̀. bẹ́ẹ̀ ni. bóyá ẹ pe pásítọ̀ yín. kí n pe pásítọ̀. ẹ pe ẹ̀yìn dà. ẹ pe. ànírà kó bá ó ń bọ̀ àwọn ilẹ̀ dáńdá ẹ̀. bẹ́ẹ̀. wọ́n wá fowó dé pápẹ́ wọ́n fowó dé dènà fún mi ní kó sí tẹ́bítẹ́bí. hello. àlàáfíà fún gbogbo àṣà bẹ́ẹ̀ èmi náà ni sà ó rẹ̀ mí díẹ̀ ni mi ṣe wá ṣọ́ọ̀ṣì ti Sunday lágbára Ọlọ́run kọ́mi wọn lábẹ́ ni bẹ́ẹ̀ ni àlàáfíà làwọn náà wà ẹ jọ pásítọ̀ mo ní problem kan ǹjẹ́ mo lè yá ìṣẹ́jú méjì fi bá yín sọ̀rọ̀ briefly.
èmi àti ìyá ọpẹ́ mi pọ̀ sí ajáde gbàtà máa padà wọlé adẹ̀tilẹ̀kùn lé wa ní gbogbo lẹ̀kùn láti ṣàdédé la bá Ghana must go kan lórí tébù wa. Ghana must go kẹ kí ló wà ń bẹ. owó burúkú la bá tó kúnnú Ghana must go táwọn wí. owó ẹ má fọwọ́ kàn o ẹ má fi ọwọ́ kàn ẹ má gbé bọ̀ ń bí ká yà sí mímọ́. ẹ ṣe Jésù ṣeun mo dúpẹ́. ẹ má gbé bọ̀ ẹ má gbé bọ̀ ẹ má gbé bọ̀ ẹ má gbé bọ̀ ká gbàdúrà sí. ká máa gbé bọ̀ thank you ọ̀dà ẹ ṣe àbọ̀. ẹgbẹ́ aago. ta ló tún pè é. Salamu alaikum àfà. ó bọ̀rọ̀ jẹ́. àlàáfíà ni adúpẹ́. ẹ wo àfà ẹ dákun mo fẹ́ gbàmọ̀ràn yín kan lónìí mo fẹ́ fọ̀rọ̀ kan lọ yín ni ẹ ṣe èmi àtọkọ mi jáde bá a ṣe wọlé nìsín níṣẹ́ la bá báàgì ńlá kan nínú ilé wa owó ló kún bẹ́ẹ̀ o. báàgì owó ni láti yóò kéde lẹ̀ báyìí owó ló wà nú ẹ̀. ẹ máa gbé bọ̀ nísìn. ọlá mi pọ̀ sí i. ọlá mi pọ̀ sí o. aláṣọ àti ọlọ́mọ. ọlá mi pọ̀ sí o. àní aláṣọ pẹ̀lú ọlọ́mọ. ọlá mi pọ̀ sí o. àwọn méjèèjì ni wọ́n jọ ń jiyàn. ọlá mi pọ̀ sí o. aláṣọ ní òun làgbà ọlọ́mọ. ọlá mi pọ̀ sí o. ọlọ́mọ ní òun làgbà aláṣọ. ọlá mi pọ̀ sí o. aṣọ àyà ọmọ ò lè ya ọmọ ò lè ya. ọlá mi pọ̀ sí o. yé ọ̀rẹ́. ọ̀rẹ́ má kánjú. má gbọ́ ọ̀rẹ́. ọ̀rẹ́ má kánjú. yé àkọsílẹ̀.